a bá máa jẹ́ ọ̀ṣàkà ẹ jẹ́ a jẹ́ ọ̀ṣàkà, bí a bá máa jẹ́ ọ̀ṣọ̀kọ̀ ẹ jẹ́ aṣọ ọ̀ṣọ̀kọ̀, ọ̀ṣàkà ṣọ̀kọ̀ kò lè yọmọ èèyàn. ṣerú insult tó bá ọba Adétọ̀nà nígbà tó máa sin yẹn ṣóun ló dáa? gbogbo ẹni tó bá ń gbọ́ mi onílàákàyè èèyàn wọ́n á lè understand me. Now ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé mùsùlùmí lẹ fẹ́ jẹ́ kó sin yín, kí wá ní ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn traditionalists? You know, all these things ló jẹ́ kí ó ti ní àkọsílẹ̀. Màmá kan wà ní Abẹ́òkúta, màmá yẹn ọ̀gá àwọn arúgbó ni, ṣùgbọ́n ó jẹ́ ìkan nínú àwọn tó strong gan nínú ẹgbẹ́ aláwo. ó dẹ̀ jẹ́ kó yé gbogbo àwọn ẹgbẹ́ pé kọjọ pé ní ọjọ́ òkú òun ò ní kí wọ́n má wàá kí àwọn o, ṣùgbọ́n kó fi òkú òun sílẹ̀ fún àwọn celestial láti sìn ó tán. ìyẹn ṣe gbọ́ sétí náà. a ò ní ká má bá traditionalist ṣe, a ní kẹ́ má bá Kristẹni ṣe, a ní kẹ́ má bá Mùsùlùmí ṣe. mo fẹ́ jẹ́ kó dá yín lójú wípé ọ̀kan ṣoṣo ni gbogbo wa, ṣùgbọ́n ọjọ́ alẹ́ èèyàn ó jẹ́ kó tètè máa mójútó. ṣàṣẹ́rù ìsọ̀tì yẹn ló wá dà. àwọn traditional wọn làwọn máa sin ọba Adétọ̀nà, àwọn Mùsùlùmí lọ́wọ́n làwọn máa sin. ṣé irú ìsọ̀tì yẹn ló dà? ojú ayé yín ló jẹ́ kẹ́ ti máa sọ gbogbo ẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé ohun táwa dálé ayé bọ̀ ni wípé ìran ọba kan kò ní ẹ̀sìn. if not ni ìlú máa dàrú. àwọn traditionalists wọ́n á wá, àwọn Kristẹni máa wá, àwọn Mùsùlùmí máa wá, ìran ọba ò lẹ́sìn. ṣùgbọ́n ìwọ fúnra ẹ ló ti máa sọ fún gbogbo wọn pátá wa ti settle wípé wá o, ẹ má súnmọ́ bí òkú mi o. ṣé irú ẹ̀sìn ìgbẹ̀yìn yẹn tó ṣẹlẹ̀ fún Adétọ̀nà, ọba Adétọ̀nà, ṣó yẹ kó ṣẹlẹ̀? ohun tí mo ṣe sọ yìí ni wípé bó bá fẹ́ jẹ́ Kristẹni jẹ́ káyé mú ẹ pé Kristẹni ni ẹ. bó bá máa jẹ́ Mùsùlùmí jẹ́ káyé mú ẹ pé Mùsùlùmí ni ẹ. bó bá dẹ̀ fẹ́ jẹ́ àwọn traditionalist jẹ́ kí ayé mú ẹ wípé àní traditionalist ni ó jẹ́. kò wá sí kankan nínú ẹ̀sìn yìí tí kò tọ̀nà. ibi tó bá wọn lè kálukú nínú ẹ òun ló lè dúró sí. tó bá wá ń bá gbogbo wọn ṣe yẹn jẹ́ kí gbogbo wọn mọ̀ dáadáa wípé tó o bá kú o, àwọn báyìí ló gbọ́dọ̀ sìn. ìyẹn ni pé o ti tún ọjọ́ alẹ́ ṣe dáadáa. kò jẹ́ kí ìsọ̀tì ìtìjú kó wá máa ṣẹlẹ̀ lọ́jọ́ tó o bá ti kú tán. ẹ̀sìn ni fún odidi ọba Akílẹ̀ gbogbo Ìjẹ̀bú kírú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀, ẹ̀sìn ńlá ni. àlísẹ̀ ti dàgbà náà, irú èjì tẹ wà yẹn ó jẹ́ kẹ́ ti lè máa sọ fún gbogbo wọn wípé wá o, àwọn Mùsùlùmí ló máa sinmi o níjọ́ tó lọ́jọ́ bá dé. ẹ má sùn mọ́ bẹ́ẹ̀ o, ẹ ò gbọ́dọ̀ já o. gbogbo ẹ̀tọ́ tó dẹ̀ jẹ́ kẹ́ ẹ san fún àwọn other one tó jẹ́ traditionalist, ẹ san gbogbo ẹ̀tọ́ yẹn fún wọn. kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o.
nǹkan ìtìjú gbá òun ni pé tí ẹ wá kú tán àwọn traditionalist wa ń bá àwọn àfáà jà, àwọn àfáà ń bá traditionalist jà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan yẹn ló jẹ́ kí ẹ ti settle nígbà tẹ́ wà láyé. Pé a kì í ṣe ọ̀tá ara wa. Ẹ̀sìn ló dé tó wá ń jẹ́ kí gbogbo wa máa jẹ́ ọ̀tá. Ní ìgbà ìwáṣẹ̀ èmi ò rí ọ̀tá láàrin ara wa, ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn dé, even gan ọmọ ìyá méjì jẹ́ ọ̀tá ara wọn. Ìgbà tí wọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọlé wá, fámìlì jẹ́ ọ̀tá ara wọn. Ẹ̀sìn ló dé tó fi di wípé púpọ̀ nínú ara wa á wá di ọ̀tá ara wa. Ju gbogbo ẹ lọ, mò ń bá ìwọ tí ọjọ́ àti sùn ẹ ò tí ì di, ẹ tún ọjọ́ ọ̀la yín ṣe. Tẹ bá máa jẹ́ Muslim, jẹ́ Muslim. Bó o bá máa jẹ́ Kristẹni, jẹ́ Kristẹni. Tó o bá dẹ̀ jẹ́ pé aláwo náà ló fẹ́ jẹ́, jẹ́ aláwo. Tán. Jẹ́ kí àwọn èèyàn mọ ẹ̀sìn tẹ́ belong sí. Àwọn tẹ́jọ́ ń deal, tẹ́jọ́ ń cope, tẹ́jọ́ ń rìn kiri yìí náà, jẹ́ kí wọ́n mọ ẹ̀sìn tó belong sí. Kì í ṣe wípé ó wá dìgbà tó wá kú tán, wá bẹ̀rẹ̀ sí ń jà. Fine, kò sẹ́ni tó mọ ọjọ́ ikú, ṣùgbọ́n nítorí kò sí ẹni tó mọ ọjọ́ ikú yẹn, òun làwọn bàbá wa tí wọ́n ní làákàyè máa ń tètè sọ̀rọ̀ wọn sílẹ̀. Ẹ gbọ́ mi o, ẹ má wá síbi òkú mi o. Tẹ́ ẹ bá dẹ̀ wá, ẹ wá kí wọn ni o. Àwọn báyìí ló gbọ́dọ̀ sin òkú àwọn. Ṣé ká tó wí ká tó fọ̀ nsìn, wà á máa sọ pé o lè máa bú wa pé kò sẹ́ni tó mọ ọjọ́ àti ikú. Ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n pa òwe yẹn náà, wọ́n ti ń ṣe gbogbo nǹkan tó jẹ́ kó ṣe sílẹ̀ nítorí pé kí ọjọ́ alẹ́ wọn má bà stain, kó má dọ̀tí wọn nígbà tí wọn ò lè gbé apá mọ́, tí wọn ò lè gbé ẹsẹ̀ mọ́. Sọ̀rọ̀ yìí wà fún ìwọ tó jẹ́ wípé ọ̀ṣàká àti ọ̀ṣùkò ló ń ṣe kiri. Kọjú alẹ́ má bàa rough. Ó jẹ́ kó lè fi àárọ̀ kó fi tún ọjọ́ alẹ́ ṣe. Ó jẹ́ kó lè fi ọ̀sán ẹ̀ kó fi tún ọjọ́ alẹ́ ṣe. Kò sí ẹni tó mọ ìgbà tí ọjọ́ alẹ́ lè dé. No matter the secret court you may belong to, mi ń bẹ sọ lónìí, ẹ fira yín síta, kẹ́dẹ̀ tètè tún ọjọ́ alẹ́ yín ṣe. Àwa ti gba Jésù ní Olúwa àtolùgbàlà wa. Òun dẹ̀kẹ́rẹ́ làwa máa sìn títí ayé. Ìwọ tó wá gba ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà ni lórí ẹni tó fẹ́ sìn, dúró síbẹ̀. Má jẹ́ kó fi ẹ́ ṣẹ̀sín lọ́jọ́ alẹ́ bí tó ti ń wàwákúwà kiri. Ó dẹ̀ jẹ́ pé àwọn aláwo náà ni ó gbà, fine, dúró síbẹ̀. Má yẹ káwọn kan wá dé kó wá máa bẹ̀rẹ̀ sí wá máa bá wọn jà kiri. Ẹ̀sìn ni lọ́jọ́ alẹ́. Ẹ tún ọjọ́ alẹ́ yín ṣe. Òun ni fídíò yìí, òun ló wá fún. Tó bá wu ọba Adétọ̀nà ti Ìjẹ̀bú lọ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ nígbà tó fẹ́ sìn, wá rí pé ẹ̀sìn ni tí kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Àlàáfíà ni fún un.
ẹ jágbọ́n tó lórí kábíyèsí aláìlúwà ọba adétọ̀nà síkírù tí wọ́n jáwùjalẹ̀ tilẹ̀ ìjẹ̀bú tí wọ́n darapọ̀ máwọn ará àgbà òun ni lánàá yìí sọ nígbà tí àwọn ìmáàmù nílùú ìjẹ̀bú òde tí wọ́n lọ kí àsílé ọlágbá o kọ́lọ́hún ó túnbọ̀ bá fi ọ̀run kẹ́ bàbá kọ́dẹ̀lẹ̀ fẹ́ni retọ́ lọ ni. Ibi tí ń lọ agbójúlé ibi tí ń lọ. Ṣọ́gbà gbé mi jáde níbí èyí kò ṣùkọ́ tó ń dágbére mi nímọ̀nà ayé mi ó dí mi mú nánú ọwọ́ káàmì ìjẹ̀bọ́dé kiri káàmì ìjẹ̀bọ́dé kó dí mi mú kankan kó dí mi mú ẹ̀fì mi lẹ̀ náwó káàmì ìjẹ̀bọ́dé sàrí ni ẹ̀rọ àdìwájú kí n dẹ́fọ̀ olúwa mi èsì mi ṣì wì í ẹ̀rù má bà mí ṣé ṣíṣe ó ti fẹ́ kú ẹ̀rù báyìí má jẹ́ kẹ́rù báyìí ìyá ni jẹ́ ẹ̀yà ikọ̀ bá yá ó máa dágbére mi bàjẹ́ dágbére mi ẹ̀ lẹ́sìn ẹ̀. sẹ́ńtẹ́lẹ̀ dàbí ẹ̀ o láyé bí. ara àwọn nǹkan tó gbẹnu tán tó ṣẹlẹ̀ níbi ètò ìsìnkú kábíyèsí ọba síkírù adétọ̀nà tí àwùjalẹ̀ tilẹ̀ ìjẹ̀bú nígbà táwọn àáfàá ń ṣètò lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe dé páwọn náà ó ṣètò tiwọn ibi tí ọ̀rọ̀ ti dàrú nù àwọn àáfàá ọ̀gbà káwọn oníṣẹ̀ṣe ó ṣe nǹkan kan wọ́n fẹ́ di gbódòrógún kínní kankan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oníkálukú padà lọ́wọ́rọ́wọ́. Òkú mùsùlùmí ni go back. Don't tell me. Anybody you see with the Shaki,